bọ́lọ̀ ń bá fẹ́ afẹ́ kéèyàn máa kókò ńlé ọkọ mọ́ gbélé ọkọ dalẹ̀ kó bímọ ká kókò kó tún lọ́dọ̀ ọkọ mi nígbà tí wọ́n bá bímọ méje ọkọ méje ni kó sì máa rí bẹ́ẹ̀ afẹ́ fún yẹn ní nǹkan jẹ tí ó jẹ́ ìdààmú fún tí kún ó wù ikùn ọkùnrin ó wù bí ìgbà tó lóyún yóò máa dán bọ́rọ́kọ́tọ́ bí ikùn ológógóró tó yẹ pé àfúnjẹ ni lójú ayé àbójú oorun wọn fi inú ojà wọn fi inú nǹkan mímu àbí wọn gbé gbójú oorun yóò lára kó ń jẹ nǹkan lójú oorun ilẹ̀ ọmọ báyìí inú ó wù wá ni inú ọmọ ta ìgbà míì yóò yàrá ìgbà tí ẹ̀gún ń bẹ nínú ikùn tí ń gún ẹlòmíì tá a ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tó olúkàkú ti sọ ní ti ń so òun rè tí ẹ inú pé ò tiẹ̀ fẹ́ kan gbádùn mọ́ rárá gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ sáwọn èèyàn nípasẹ̀ pé àwa lẹ lọ́dọ̀ Ọlọ́run àwọn tí ń ṣẹlẹ̀ sí wọn lẹ dọ́fùlẹ̀ ìmánu ń bẹ dọ́fùlẹ̀ ìbádà ń bẹ dọ́fù tàwákùlù ń bẹ dọ́fù tàkọ́lá ń bẹ adamul ikhlas lọ́dọ̀ wa ń bẹ nǹkan mara àwọn tí mo dárúkọ yìí mo fẹ́ ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí Ibn Qayyim ṣe sọ nígbà tí ń sọ̀rọ̀ sáhírù nínú tíra Tibu Nabawi pé n tó ṣe okùnfà tádàwọ̀ fi ń bọ́ pọ̀lọpọ̀ èèyàn pa à ń ṣe nǹkan sí yàn ń rán yàn òní táwọn èèyàn pa títí wọn ò ní lẹ́rù gbogbo ẹ̀ ń bá fẹ́ kọ́ lọ ń dáàbò bo ìkànnù nǹkan tí ó ní púpọ̀ ni pé kọ́ lọ wá bí ìmánì rẹ̀ ó ṣe lékún ìmánì ṣe ń tẹ̀yàn máa ń taná wá káàkiri ìmánì lọ́rọ́ ń sọ̀rọ̀ ẹ̀ sínú Al-Qur'an rẹpẹtẹ yìí rẹpẹtẹ láti Suratul Baqarah ní ti ń gbé ọ̀rọ̀ ìmánì rẹ̀ bọ̀ àyà kejì kẹta ó ti ń gbé bọ̀ bí ṣe ń gbé ọ̀rọ̀ rẹ̀ gbé lọ tí di Suratul Nas nìyẹn bí ìmánì ó ṣe jókòó yìí tàbá ń tìlàwọ́ Al-Qur'an ká tìlàwọ́ ẹ̀ pẹ̀lú tadabbur afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha inú Suratu Muhammad inú ti Suratu Nisa afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghayri Allah lawajadu fi ikhtilafan kathira fásitì tuti Nisa nù gbogbo àwọn àyà wọ̀nyí àwọn afáwọ́ pẹ̀ alákẹ́sẹ̀ lọ sí pé ẹ̀kẹ́ Qur'an ma'a tadabbur ẹ̀kẹ́ ẹ̀ máa ronú lórí kí ni tọ́lọ́mbà yín sọ ẹ ní àníyàn pé ń ṣe tètè bí kò ń tọ́lọ́ ń sọ pé kì í ṣe ń ṣe ń put into practice ń tọ́lọ́ ń sọ pé kì í ṣe tí ìmánì bá ń bẹ tó dúró dáadáa tí èméjì ọba ìmánì èèyàn àyà kan bẹnu Suratu Mudaththir verse 31 gan ni nínú Suratu Mudaththir àyà yẹn lógójù Surah 74 verse 31 Surah kẹrìnlélẹ́ní àádọ́rin àyà kọkànlélọ́gbọ̀n àyà tọ́lọ́ yìí sọ̀rọ̀ nípa òkà àwọn màlẹ́kà àlẹ́ àti sátà ashar verse 30 ni wa ma ja'alna kí ló wí tẹ̀lé ashaban nar illa malaika wa ma ja'alna iddatam illa fitnatan lilladhina kafaru àyà ni wọ́n ń bá lọ tẹ́ débi àwọn tó gbọ́ lọ́n gbọ́ tí wọ́n ò ṣe èméjì àyà kan oṣù náà ni o torí nǹkan tó pọ̀ mẹ́mẹ́ ọ̀rọ̀ Yahudi mẹ́mẹ́. A'udhu billahi minash shaytanir rajim. mo wá àsìkò ní. wa ma ja'alna ashaban nari illa malaika wa ma ja'alna iddatahum illa fitnatan lilladhina kafaru ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر. جزاكم الله خيرا.
a ti rí pé ọlọ́run sọ̀rọ̀ lílékún ìmánì àwọn mùmínì àti kí wọ́n má ṣe iyèméjì ìmánu tí ò ní iyèméjì inú ó gbọ́dọ̀ máa bẹ fún wa bí ọ̀rọ̀ díẹ̀ mùkọ́dímà díẹ̀ tí mo fi sọ ń pa ọlọ́run àtagbára rẹ̀ níbẹ̀rẹ̀ díẹ̀ ni o torí ẹ̀yin bá fẹ́ lọ gbogbo orúkọ rẹ̀ gbogbo ẹ̀ la máa yọ ní táwọn afa sọ lórí ẹ̀ inú àwọn tafasir lórí àwọn orúkọ ọ̀hún àti iṣẹ́ rẹ̀ àti túmọ̀ tí mẹ́la rẹ̀ ìmánì gbọ́dọ̀ jókòó gbáyà tá a bá fẹ́ kọ́lọ́mọ dáàbò bò wá ká ṣe nǹkan sí wa kọ́ mọ́ràn wa ká ná àjẹ́ sí wa kọ́ mọ́ rìṣẹ́ṣe ká ná àlùjẹ̀nu wa kálùjẹ̀nu wa padà kọ́ mọ́ lè wọ ọ̀ra wa kọ́ mọ́ lè kó fìtínà bá wa ìmánì nípìnlẹ̀ protection ọmọ ẹ̀dẹ́ nìyà. ẹlẹ́ẹ̀kejì òní takwala takwala Imam Nawawi rahimahullah ta'ala nu sharh Sahih Muslim òní atakwa fẹ́lú tọ́àtì wàṣìnàbùn mọ̀náyì. Baba Sheikh Muhammad bin Salih Al-Uthaymin tí wọ́n ti débi ọ̀rọ̀ takwa nu sharh Riyadus Salihin wọn gbọ́dọ̀ tẹ̀mọ́ sábà lónìí pé anja takhidal muslim wiqayatan bifili ma amara Allah bihi wàṣìnàbùn mọ̀náyì. ìdáàbòbò rẹ̀ èèyàn tí mùsùlùmí ọ̀ dáàbòbò rẹ̀ pẹ̀lú ṣíṣe àwọn nǹkan tó lọ ń pààyàn láṣẹ pé kẹ́yìn ó ṣe káfi jìnnà sí i tó lọ ń ṣe léèwọ̀ ẹ̀ ń bá ti nílá wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib wa man yattaqillaha yaj'al lahu min amrihi yusra wa man yattaqillaha yukaffir anhu sayyi'atihi inú Suratu Talaq Quran chapter 65 aya mẹ́ta aya kejì aya kẹta aya kẹrin Ọlọ́run gbé gbólóhùn takwa ó gbé tẹ̀léra wọn ó sì ń ṣe àdéhùn onínàárà pé ìtẹ́rìírè makhraju làkọ́kọ́ ọ̀nà àbáyọ fún gbogbo problems gbogbo ìṣòro tẹ́ ẹ bá ti rí takwa lẹ́la yìí mà ṣe makhraju fún yín makhraju ayé àti makhraju tàlùkẹ́ àmà kálọ̀kà àwọn afáwọn onítàbàṣẹ àwọn ọ̀rọ̀ wọn lórí ẹ̀ àdánwò tó bá wa làdánwò ìbẹ̀rù Ọlọ́run tí ò tó ọ̀dààmú wa pọ̀ ó fi wà nẹ́kànnẹ́kàn lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run àwọn tá pé òkú ni wọ́n ẹ̀yin lálàyé àwa fi ń tọ́yẹ ká ní àfilẹ̀ àní àwa bọ́ sí ipò kan náà táwọn wà òkú jọ ń kojú òkú lásọ̀rọ̀ wàdà kọ́sáyé tó nǹkan ẹlẹ́ẹ̀kẹta òní tawakul àtàwakul láàrin àyà ẹlẹ́ẹ̀kẹta Suratul Talaq nígbà tí ń sọ̀rọ̀ yaj'al lahu makhraja ó ní wa yarzuqhu min haythu la yahtasib ó wá ní wa man yatawakkal 'ala Allahi fahuwa hasbuhu. Ànábì Musa aleyhi salatu wa salam ẹ má bínú ẹ̀dá kan nígbà tí ń bá wọn ọmọ Israẹli sọ̀rọ̀ gbólóhùn fatawakkalu 'ala Allahi in kuntum muslimin olùmọ́mìnì lára ayé ọ̀kan so ó tó ló mùsùlùmí lára ayé ọ̀kan náà mọ́mìnì máa ń gbára lọ́lọ́ ni ẹ gbára lọ́lọ́ ń tọ́pẹ́ tó tọ́lẹ̀ wájú olùgbàfà fún un gbogbo kò sí ẹnìkan tí ó tawakkal 'ala Allah tọ́lọ̀ ò ní tó alaysa Allahu bi káfíń abidahu ọlọ́run ti tó ẹrú rẹ̀ ẹrú ló fi ọlọ́run lẹ̀ táwọn tí ò tó nǹkan wá ń dààmú rẹ̀ ẹrú ló fọ ọlọ́run lẹ̀ ẹ fara ti sọ́dọ̀ rẹ̀ ẹ fẹ̀yìntì ẹ gbẹ́kẹ̀lé má gbẹ́kẹ̀lé nǹkan mí lẹ́yìn rẹ̀ gbogbo support téèyàn máa ń fún yàn lọ́lọ́run fà ní tójú bẹ́ẹ̀ lọ ìdúró tí ìtẹ́nìkan kan ò lè fún ni ọlọ́run máa fún ni ìlànà ibi téèyàn ọmọ pé wú mẹ́mẹ́ ọlọ́run ṣe fún yàn ìdúró gbogbo nǹkan ní ọ̀sẹ̀ rẹ̀ kò sáyè púpọ̀ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn nínú tí ń dààmú wa ẹlẹ́ẹ̀kẹrin orí pé àsùnmọ́lọ́n pẹ̀lú ibadat àsùnmọ́lọ́n pẹ̀lú àwọn ìjọsìn fún ẹlòmíín náà wà kọ̀mọ́rún kọjá ọ̀nà wákàtí márùn kọ̀mùkẹ́ náà fi àkàkà ń bẹ lórúkọ ẹ̀kọ́ òun jíṣe kọ́dà bí òjúra ká méjì lọ lóròòrù kó sì dá wa má àlè kó dún ní ma kọ́ ma fi ilẹ̀ ẹlòmíín ọmọ kọjá àwẹ̀ Ramadan tí ọmọdé àbá ti lè tá àwẹ̀ ti tán lọ́dọ̀ rẹ̀ ó tún dẹ̀ mí ìtọ́ bá baláyé àìsúnmọ́ lọ́hùn pẹ̀lú ibadat ó jẹ́ kí gáàpù wà láàrin àwa àtọ́lọ́hùn ó jẹ́ káwọn ọ̀tọ́rọ̀ Ọlọ́run ayé rìn láàrin méjì wa láti àtàkì wa àyè gbà wọ́n pọ̀ lórí wa
ẹni tó bá súnmọ́ lọ́n pẹ̀lú sísin lọ́n àwọn àdéhùn àníbi ọ̀sọ́lá ń bẹ lórí ààbò ọlọ́run tí máa ń báyàn tí ẹ̀ bá ti ń sin lọ́run tó sì ń sin tọ́lọ́ ni ó ṣe tó sin tánú ọ̀sán ni ó ṣe ẹ jẹ́ má pèjú kékeré kan wá ẹni tó kírun ọ̀rọ̀ yẹn kátá nìsín tó ké Ayatul Kursi tó ké Suratul Ikhlas méjèèjì yẹn ọgbàjúmọ̀ pọ̀ fún gbogbo ìrun Subuhi àti Maghrib òun ní Suratul Falaq àti Suratul Nas Kursiyu kan Ikhlas mẹ́ta Falaq mẹ́ta Nas mẹ́ta lẹ́yìn Subuhi àti Maghrib ẹyọ kọ̀ọ̀kan láwọn ọ̀run mẹ́tẹ̀ẹ̀ta tó kù ẹ̀ ń bá kẹ́ wọn àlẹ́ yọ àlàbẹ̀ zimatillah yọ àlàbẹ̀ odi ìsọ ọlọ́run ààbò ọlọ́run tí èdìrún mi ẹni tó ti ké nǹkan tọ́lọ́run ti ń dáàbò bò lọ́wọ́ tọ́ta kan wá wọ́n náà ti wá bá ọ̀nà wo ni ó gbé gbà tọ́lọ̀ ò ní lé ọ̀tá yẹn padà ẹ̀yìn ẹ fẹ́ sùn lálẹ́ ẹ ké Ayatul Kursi ẹ ké Suratul Ikhlas ànábìlẹ̀ yìí ò ní yẹ kò ní gbó sallallahu alaihi wasallam lẹ́yìn tọ́lọ̀ ń yan hafidu fún la yaqrubu shaytan hatta yusbih èsù onílé dọ́dọ̀ rẹ̀ tí lè mọ àlùjánnà wọn àrùn wa mọ́ tí a bá yí àlùjánnà wọn ó fògùn rẹ̀ tí wàá ṣiṣẹ́ ọ̀nà wò làjẹ́ gbà dọ́dọ̀ yín ẹ̀yin tẹ́ ti wà lábẹ́ ààbò ọlọ́run tó sì dájú pọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ tí ò fi lẹ̀ rí àwọn tó pọ̀ oògùn náà fi ń sọ̀rọ̀ àwọn oògùn tó bá jẹ́ ju tiwọn lọ ọba tiwọn jẹ́ àyè má fọlọ́ ń sọ̀rọ̀ rẹ̀ kọ́ sẹ́ni kankan tó lè bírèkì páwà yẹn ibi àti ní sọ̀rọ̀ táìwà láti ń dé fọ́pọ̀lọpọ̀ wa kákìyèsí ẹlẹ́ẹ̀karùn-ún òní al-Ikhlas gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ́rin ta kàṣáájú yìí àti nta kà gbogbo ẹ̀ ń bá ṣe wọ́n nítorí ìtọ́lọ́hún kọ́mọ̀pọ́lọ́hún ti gbà tó ń ṣe lọ́wọ́ ọ̀hún torí ẹ̀ làwọn afáàfin máa ń tẹnumọ́ yìí pé nǹkan méjì ni má jẹ̀mú gbígba iṣẹ́ lọ́wọ́ èèyàn àwọn nǹkan yẹn láṣàfẹ́kùnú sẹ́yìn tá a fi ní gbà alákọ̀ọ́kọ́ mi Ikhlas ni ẹ̀ ń bá sì fẹ́ gbádùn rẹ̀ kọ́ padà sínú Suratu Zumar ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ti sọ̀rọ̀ Ikhlas mẹ́rin Suratu Zumar àyà kejì àyà kẹta àyà kọkànlá àyà kẹrin Quran chapter 39 Suratu Zumar. Tanzilul kitabi minallahil azizil hakim. Inna anzalna ilaykal kitaba bil haqqi فاعبد الله مخلصا له الدين. àyà àkọ́kọ́ nu ẹ̀kẹ́ ntọ́tẹ̀lẹ̀ àyà kẹta. ألا لله الدين الخالص. àti ń gbọ́n tí ń wí. والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون. قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين. جزاكم الله خيرا. àwọn àyà ìlọ́lọ́ yìí pàṣẹ Ikhlas ọ wà nù Kùránì ẹ̀ sùúrà àti gbogbo àmà Suratul Bayyinah lam yakunil ladhina kafaru àyà karùn-ún rẹ̀ àyà kẹrin rẹ̀ wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-d-din àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ikhlas ni basic foundation fún gbígba iṣẹ́ yẹn lọ́dọ̀ Ọlọ́run gbòǹgbò iṣẹ́ nù tí Ọlọ́run bá fẹ́ gba iṣẹ́ yẹn ntí ọ wà nù sẹ́yìn tọ́lọ́ yìí gbà
òun pé pa à ń ṣe nítorí ìtọ́lọ́hún. àwọn ìbàdá tí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tá a bá ti lè ṣe pẹ̀lú àníyàn pọ̀ lọ́hún pa aláṣẹ pé ká ṣe la fi ń ṣe àṣefọ́lọ́hún ni gbogbo iṣẹ́ tí Ọlọ́run ní yóò máa ṣe pátá ni yóò máa ṣe fún wa níbi kárí ààbò rẹ̀ láyé kọ́dà lòkè àmà kádẹ́nìkẹ́ lọ́dọ̀ rẹ̀ á rí. ẹlẹ́ẹ̀kejì ni alimutaba'a ìtẹ̀lé ẹni tó lọ́n fi Islam náà sí wa tí í ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam táwọn ayàrá náà pọ̀ ọ̀nù Quran rẹpẹtẹ inú Suratul Ahzab ayah 31 Surah 33 verse 21 tọ́lọ̀ ń sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana dé parí àyà wọn inú Suratul Hashri tí kan náà ọmọ wa ti kẹ́ àwọn àyà ń bẹ́ẹ̀ nígbà wọn sì musabaqah lọ lónìí àyà keje rẹ̀ wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu ó ti wà ń bẹ́ẹ̀ Quran chapter 59 verse 7 inú Suratul Nisa àyà 80 rẹ̀ Ọlọ́run ti gbé man yuti'ir rasula faqad ata Allah inú Suratul Nisa yẹ kan náà àyà 69 Ọlọ́run ti gbé wa wa man yuti'i Allah wa rasulahu fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim minan nabiyyin was-siddiqin dé parí. gbogbo àwọn àyà yìí tá a bá papọ̀ nǹkan méjì lọ́lọ́run fi ń sọ ní gbígbà sẹ́lẹ̀ èèyàn tọ́bílọ́run bá ti lè ṣe sẹ́yìn ní tó nǹkan méjèèjì la pa àṣẹ nítorí tọ́lọ́run àfitẹ̀lẹ́ sunnah Nabi Muhammad sallam àárí ààbò yìí protection tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ lónìí torí ní tá à ń sọ̀rọ̀ rẹ̀ mo fẹ́ dá padà sórí ẹ̀ ntí mẹ́lá bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ àárí ń pẹ̀lú ràn lọ́tọ̀dọ̀ Ọlọ́run ni ìyẹn ó jẹ́ ká rọrọ̀ tayọ àṣẹ ń de nǹkan mára à ń gbé nǹkan kọ́ra lé gbogbo táwọn yẹn nídìí àní nídìí ẹ̀ àárọ̀ tayọ ẹ̀ torí pé àwọn ẹni tọ́lọ́ ọmọ sọ ọ̀tá kankan ò lè àtáàkì wa Ọlọ́run dá ìyà padà sórí ọ̀tá yóò fi tọ́ta fẹ́ kó ṣe wá yóò dá padà sórí ọ̀tá yóò mọ̀ sọ̀tá tá a bá lè bọ́ọ̀lù yìí dúró tọ́ nǹkan àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá fẹ́ kọ́ lọ́n dáàbò bo kí nǹkan má ṣe òun ọ̀tọ̀ ní kí nǹkan ó ṣe yàn taka máa wá ìlàjù fún àfẹ́ kí nǹkan ó ṣe wá àwọn àyà wà nínú Al-Qur'anul Karim táwọn onímọ̀ ní ká dún ní mọ́ kíkẹ́ rẹ̀ àwọn àdúrà níbi Muhammad sọta àwùdásí nàbà wíyà ń bẹ àwọn àfa sọ pé ká dún ní mọ́ tá a bá dún ní mọ́ a wà protected by Allah kó sẹ́yìn kankan tí wọ́n rìn sí wa tí ó ṣe wa lójú ayé àbójú oorun àlùjànnú àbẹ́yàn nǹkan kan ò ní sẹ́yìn Ọlọ́run dáàbò bò yàn eléyìí ò sì níyè méjì inú ọ̀nbẹ́nu tíra ọ̀sẹ̀ ní wáàkì láàrin àwùjọ wa ìtawà nù rẹ̀ ọ̀nbẹ́nu tíra ọ̀nsẹ̀lẹ̀ ní ojúkòrò ojú tí gbogbo ayé rí báyìí tẹ́ ọ̀nsẹ̀lẹ̀ sáwọn èèyàn pé Ọlọ́run dáàbò bò yàn àfa Ibn Qayyim gẹ́gẹ́ bí mo sì sọ ọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan ó ní ẹ̀ ń bá fẹ́ kọ́lọ́run dáàbò bò kó lọ́dọ̀ àwọn ọ̀tá ajẹ́ni oṣóni ológun ni alásàsí ni onídán ni àlùjànnú ni oníkóso alikitharu min qira'ati suratul Fatiha kí a jẹ́ kí suratul Fatiha ọ̀pọ̀ fatinta máa ké Quran chapter 1 suratul Fatiha gbogbo alama ẹjẹ́ ọ̀pọ̀ fún yín kéke wà ayatul kursi ayatul kursi Allahu la ilaha illa huwal hayyul qayyum dé parí kájẹ́ ọ̀pọ̀ fún yín kéke wal mu'awwidhatayn àti kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas ẹjẹ́ ọ̀pọ̀ fún yín mẹ́rẹ̀ẹ̀rin tí àyà Kùránì nù tí wọ́n sọ ó wá kó àtàwùdátì nàbàwíyà àwọn àdúrà ìsọ látọ̀dọ̀ àníbí Muhammad sallam tá a bá ní ibùnàbáwí àwọn tàwùdátì a'udhu bi kalimatillahi tammati min kulli shaytanin wa hammatin wa min kulli aynin lamatin a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa a'udhu bi kalimatillahi tammati min ghadabi wa iqabi wa min sharri ibadi wa an yahdurun a'udhu bi kalimatillahi tammati allati لا يجاوزهن بار ولا فاجر من شر ما خلق وذر وبرى من شر ما ينزل من السماء ومن شر ما يعرج فيها ومن شر ما يخرج من الأرض ومن شر ما ينزل فيها ومن شر فتن الليل والنهار ومن شر طوارق الليل والنهار إلا طارقا يترك بخير يا الرحمن أتبع بيلو أن كمال سي العلاج من العين أو تعودات يوم به اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش العظيم ما شاء الله كان ومن لم يشاء لم يكن لا حول ولا قوه الا بالله اعلم ان الله على كل شيء قدير dé parí àdúà Abu Darda radiyallahu anhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìparí laqad ja'akum hasbi Allah la ilaha illa hu alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim méje lẹ́yìn maghrib lẹ́yìn subi méje hadith anu samelu gbogbo tí mo kà yìí gbogbo ẹ̀ ló ń bẹ nu tírà yìí pẹ̀lú àdìsí àti
ibi tá a bá nu hadith rọ́ọ̀kùmù rẹ̀ ọ̀nbẹ́nu tíbu náà bá wí tí mo gbé dání. àwọn dùá yìí mo ti fẹ́ wọlé lórí láti jọ pẹ̀lú àkọ́kọ́ tíbu náà bá wí mi tí mo kọ́kọ́ rà rí láyé $1.70 kọ́bọ̀. àwọn afáwa ó mú jáde inú àwọn tí àwọn ó ṣe photocopy wọ́n bá wa wọ àmọ́ lọ sí photocopy rẹ̀ àwọn tá a lè ka kí ó ká máa kà àwọn tá a lè ka kí ó ká lọ kà ní ká máa lọ gbọ́nu kẹsẹ̀tì torí nínú nǹkan táwọn afáà ti sọ lásìkò tá a wà ní pé ẹni tí ó bá lè kẹ́ àwọn àyà Kùránì táwọn rẹkọmẹ́ndì yìí kọ́ máa gbọ́ kẹsẹ̀tì rẹ̀ yóò ṣe bí ìgbà tó náà ń ké ni akárasẹ̀ ń tó lè ké dáa ju ẹni tí ò lè ké lọ torí pé ntọ́jáde lẹ́nu ìyẹn dáa ju ntọ́ pé lẹ́yìn tí lásán àfi ń gbọ́ lọ lára nǹkan àdùn ní ma òun lélẹ́yìn ní wa lára àtàdùn nínú ni gbólóhùn tó gbajúmọ̀ gbogbo aláma tílẹ̀ bá ti mọ́ báyìí lẹ́yìn sọ̀látù subh kárípa ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir 100 láàárọ̀ 100 nírọ̀lẹ́ inú hadith sahih Bukhari anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlẹ́nikẹ́ni tó bá wí gbólóhùn tá a wí tán ní ìsìn 100 láàárọ̀ ó ní nǹkan mẹ́rin lọ́lọ́run ó ṣe fún àkọ́kọ́ nù nǹkan mẹ́rin ni pé Ọlọ́run kọ 100 sẹ́rí ilẹ̀ fún Ọlọ́run pa 100 ẹsẹ̀ rẹ̀ fún Ọlọ́run fún ládé ẹni tó tú okùn ẹrú lọ́rùn èèyàn 10 tó sọdọ̀ lómìnira ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run fi sábẹ́ ẹ̀sọ́ rẹ̀ èso òní lè súnmọ́ hatta yumsi tí èdè àṣálẹ́ ẹ̀ ń bá kàlálẹ́ nǹkan mẹ́rin yóò tó ṣẹlẹ̀ hatta yusbi ló tó parí òun náà èso kẹ́kọ̀ọ́ ní dọ́dọ̀ rẹ̀ títí tí lè mọ́ inú tíra Tibu Nabawi Ibn Qayyim sọ nínú tíra yìí ó lóun wà nígbà tá a fa òun Sheikhul Islam Ahmad bin Taymiyyah rahimahullah ta'ala tí wọ́n mú obìnrin kan wá sọ́dọ̀ rẹ̀ tálùjánu wà lára rẹ̀ Ibn Taymiyyah sọ fún àlùjánu tí lára obìnrin pé kálùjánu yẹn jáde kó ń bẹ̀ àlùjánu wà á dàn padà pé akhruj karamatan laka ya sheikh ẹ̀ ń jáde kó ń bẹ̀ ní ìsàpọ̀nlé fún rẹ̀ sheikh Ibn Taymiyyah pé akhruj minhu ta'atan lillahi wa rasulihi la karamatan li jáde kó ń bẹ̀rẹ̀ ń tọ́tẹ̀lé aṣọ ọlọ́run àtòjíṣẹ́ ẹ̀ ni wọ́n fi sàpọ̀nlé fún mi fa akhraja wọ́n ní ó jáde fa kharaja ó sì jáde. almuhimmu ìkànnì àwọn afa wọ́n ní gbólóhùn tá a sọ tán ní ìsìn tí gbogbo àmọ̀ bẹ́ẹ̀ mọ̀ wó la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir tádé ọmọ níwájú kọ́ náà ó sì mùsùlùmí tí ẹ mà 100 rẹ̀ láàárọ̀ yóò fi asábẹ́ òdìṣẹ́ Ọlọ́run àwọn èèyàn ká ti lọ ayé kọjá lókè yẹpẹ̀ yìí tí wọ́n ké rúkìá falùjẹun tálùjẹun sọ pé mo fẹ́ kó sára wọ gangan tó ń ké rúkìá ṣùgbọ́n tí ọ̀jẹ̀ kára rẹ̀ ó ṣe é wọ̀ ni pé o ti kàdúrà kan láàárọ̀ yìí tẹ́pẹ́ ń bá ti kà á àlùjẹun náà lè wá rẹ̀ tí lè sú ń fi ọ́ lẹ̀ dalẹ̀ wọ́n sì dẹ̀rẹ̀ yàrá sáré ẹ̀ ti tó kà àlùjẹun náà tún lè dáre yẹn tí tó dàrọ̀ ọ̀la bẹ́ẹ̀ yóò ṣe máa bá yí konu ìbá wà pẹ̀lú èèyàn lógún ọdún kò ní rọ́nà dọ́dọ̀ èèyàn àwa là ń fi tọ́ yẹ ká ṣe é lẹ̀ tá a ṣe tá a fi ní sọ̀rọ̀ àwọn tó yẹ ká ṣe ìkádùn ni ma ẹ bá mọ Kùránì kéwòn wa kọ́ sáfàní pẹ̀lú Suratul Baqara inú létẹ́bà ti ń ké Baqara àdúgbò sọ pé sùn ní ọbẹ̀ fún di ọjọ́ mẹ́ta náà sọ hadith àtọ́dà ní ọ̀sọ́lám ni ẹni tí a bá mọ Kùránì ké tá a lọ́mọ kankan tó mọ Kùránì ké Ọlọ́run ti bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí tí ọmọ Kùránì ké làwọn ọmọ ẹ̀ ti ké Kùránì yìí ẹ láwọn ọmọ yín méjì òjò kò pín Baqara ké ìkọ́bẹ̀rẹ̀ láti verse 1 kọ́ parí ẹ̀ sí verse 160 ó tẹ̀ tí pọ̀ jù 150 ìkejì ògbé láti 150 àkọ́kọ́ parí sí 86 tó parí sí wọ́n dìde gáwó láàrin 30 to 50 minutes wọ́n fi parí ẹ̀ ní wọ́n fi parí ẹ̀ so o ti ṣe ẹnu ilé fún ní ọjọ́ mẹ́ta pé nínú ilé ti wà lábẹ́ ààbò ṣe ìtọ́nù kankan ò ní lè wọ bẹ̀ tí fọjọ́ mẹ́ta àwọn tá àti ìlọmọ tá a sì lè dáké ẹ̀rọ akẹ́sẹ̀ ti Suratul Baqara ẹ̀ pílẹ̀ ẹnu ilé yín lónìí ó tún dijọ́ mẹ́rin ẹ̀ tó pílẹ̀ tòní ń ṣiṣẹ́ ọjọ́ mẹ́ta gbáko àárọ̀ ọjọ́ kẹrin tó tún nídìí míì ààbò yìí ọmọ wà kọ̀sáyè púpọ̀ ẹ̀jẹ̀ ń dómi oní ààbò dé díẹ̀ nìyẹn nínú àwọn nǹkan ààbò ó wá kó àwọn ìṣòro tá a ní tá a fọwọ́ rọ ìdù ti sọ ìkànnú ẹ̀ lẹ́ẹ̀kan pé àlàkálà Sheikh Muhammad bin Salih Al-Uthaymin rahimahullah ta'ala inú Riyadus Salih sẹ́rí Riyadus Salihin wọn mujalladu thalith volume 3 Adabun Nawm bí a ti ń sọ̀rọ̀ ẹ̀kọ́ oorun wọ́n sọ̀rọ̀ nípa àlá wọ́n ní àlá méjì ló gbajúmọ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn ò fi kún torí pé máa ń ṣẹlẹ̀ ìsì máa ń ṣẹlẹ̀ lóòótọ́ níjọ́ tá a kà ní wáàsí Thursday táwa ń ṣe lọ́dọ̀ wa tá a kà kò sẹ́ni tó dispute ẹ̀ pé kì í ṣẹlẹ̀ eléyìí yẹ̀bùyẹ̀bù àlá lásán ni kò mọ́tà alákọ̀ọ́kọ́ ni àlá tó wá látọ̀dọ̀ Ọlọ́run
èèyàn lálàá yọ ọmọ rí nǹkan àdùnnà inú èèyàn ó dùn yọ jọba lójú oorun wọn ó gbé adélé lórí yóò múrúkẹ lọ́wọ́ wọn máa sọ̀rọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ òkè wọn máa lùlù kábíyèsí olójú oorun yọ máa wọlé yọ máa jáde yọ máa fáwọn èèyàn lóúnjẹ jẹ àbí èèyàn ra mọ́tò àbí ọlọ lóyìnbó lójú oorun pé òun ti wọ plane òun ti bára ní London àbí Chicago àbí Washington àbí New York ìjọba wa kú Nàìjíríà nù àbí Saudi àbí bẹ̀rẹ̀ Toronto Canada ọmọ yẹn ti lọ sí Qatar inú rẹ̀ ti dùn bòódì